Ah, ọ̀rọ̀ ti nídìí. Gbogbo ẹ̀yin onísọkúsọ, gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo lọ́tún lósìn nípa kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Akeem Abímbọ́lá Ọwọ́-Adédì first, ikú bàbá yèyé àti Ọ̀ọ̀nìrìṣà Ọọ̀ni of Ifẹ̀ kábíyèsí ọba Adéyẹyè Ògúnwùsì. Ẹ wo bí àrólé Oòduà, ẹ wá gbọ́ nǹkan tí bàbá yìí sọ nípa àwọn méjèèjì àti pàápàá jùlọ gbogbo ẹ̀yin lọ́balọ́ba náà tó kàn nílẹ̀ Yorùbá. Ẹ gbọ́ kí nìdí tí Aláàfin Ọ̀yọ́ tó fi wà nípò tó fi jẹ́ pé ọba Àwọ̀-Adé tó jẹ́ òun ni kádàrá tí ó tó mú tí àwọn alálẹ̀ yàn. Ẹ wá gbọ́ ìdí àtìtúmọ̀ lónìí. Ẹ gbọ́ ṣẹ́jà ló yẹ ká kàn lásìkò yìí àbí kíni? Bàbá yìí sọ̀rọ̀ ó yọkọ̀ mọ́ òkun ẹ̀. Wọ́n wá sọ àwọn nǹkan kan tẹ́ ẹ gbọ́dọ̀ dì mú tó lúkúlùkù gbọ́dọ̀, bí wọ́n ṣe ń sọ bẹ́ẹ̀ ló sì ń ṣẹlẹ̀. Wọ́n ní àwọn rí ẹ̀jẹ̀ tó ń fò tó ń ṣàn yìṣìṣìṣì, oríṣi ìdààmú dàgbò láwọn ibì kan. Níbo ló ti ṣẹlẹ̀? Ta ló sọ? Ta ni àwọn gómìnà wo nílùú wo gangan ni? Kí ni ká tó máa retí báyìí? Ọmọ Yorùbá, ẹ gbọ́dọ̀ wo fídíò yìí. Bó o bá ti ń wò ó, dákun má ṣàìbá mi pín kó lè bá àdọ́dọ̀ àwọn tó yẹ kó dé. Wọ́n ní mo rí tí wọ́n fà á láṣọyá, tí wọ́n lé e kúrò nípò. Tàwa lẹni náà, kí ló ṣe? Níbo ló pàdé bẹ̀? Ẹ gbọ́, mi ò ní gbà yín lásìkò lórí fídíò yìí. Mo fẹ́ lọ tààrà sọ́dọ̀ bàbá wa, bàbá tẹ́ ẹ mọ̀ náà ni Prophet Taiwo Solóyè, bàbá orí òkè àṣẹ àti agbára ìtúsílẹ̀. Bàbá tó ti wà lórí òkè fódìdí 40 ọjọ́, ààwẹ̀ funfun ló ń lọ lọ́wọ́lọ́wọ́. Kò sì sí nǹkan méjì àbí mẹ́ta ju fún òmìnira orílẹ̀-èdè Yorùbá àti ìtúsílẹ̀ àwa ọmọ Yorùbá bákan náà. Fún ìdí èyí, ààwẹ̀ yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ tí ó sì parí lọ́ọ̀dì 28 pẹ̀lú ìpínfúnni fún àwọn òpó àti gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ bẹ́ẹ̀ kọ́ là ń lọ lónìí. Kí wá ni wọ́n sọ gẹ́gẹ́ bí ìran wọn, tí wọn náà sì láǹfààní àti pé wọ́n kó o bá wọn sọ̀rọ̀, kí o sọ pé kí wọ́n ó gbàdúrà fún ọ, kí wọ́n ó sì gbàdúrà fún ọ. Kógun ayé rẹ̀ náà kó ṣe kíni o, kó túká ní mọ̀nà wọ́n, kó pòórá ní kíá. Ọ̀gbọ́n mi, bàbá sọ pẹ́tẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ mi ní gbà yín lásìkò. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ fún wa pé àgbà gbọ́dọ̀ sọ̀rọ̀ díẹ̀, ẹ má máa bínú sí wa, ìjọ wa bẹ̀yìn ló kọ Ọlọ́run. Àmọ́ ẹ má jẹ́ gbà yín lásìkò. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tó ń darapọ̀ mọ́ Pavilion TV, ó yá o, má rosẹ̀, má wararo, má súnrakì, jọ torí Ọlọ́run bá ń tẹ̀ ẹ́ sójú ẹ̀, bá ń subscribe, bá ń share, bá mi kọ́mẹ̀ntì, jẹ́ ọwọ́ gbòòrò ayé lọ. Òun rèé, kò ṣeé dúró wò mọ́. Ọ̀yá, ẹ bá ń fi ohùn sí nínú ilé. Ẹ jẹ́ kí àwọn èèyàn gbọ́ ohun tí wòlíì yẹ sọ gangan, kí wọn ó sì farabalẹ̀ gbàdúrà fún gbogbo ènìyàn. Ọ̀yá, ẹnì ṣó níbẹ̀, òun rèé. Ẹ ṣé. Ohun tí Olúwa bá mi sọ lórí ọ̀rọ̀ àwa ọmọ Yorùbá gangan, ọ̀rọ̀ àwa ọmọ Yorùbá nation gangan, òun ni Olúwa bá mi sọ̀rọ̀ lé lórí. Ló dálé lórí. Bẹ́ẹ̀ ni. Olúwa ní kí n sọ fún wa pé ṣé kò tí ì tó àsìkò tá a fẹ́ lọ ni? Ó ti tó. Torí ohun tí mo rí ni pé mo rí wípé àwọn ọmọ Yorùbá wọ́n ṣe àjọyọ̀. Mo rí àjọyọ̀ ńlá, àjọyọ̀ yẹn lágbára gan. Ṣùgbọ́n níbi tí mo ti rí tí àwọn ọmọ Yorùbá ti ń ṣe àjọyọ̀, mo wá rí pé àwọn igun tó yẹ ká rí ń bẹ̀ mi ò rí wọn. Àwọn ojú tó yẹ kí n rí ń bẹ̀ mi ò rí wọn. Wọ́n á pẹ́ àwọn ojú yìí gangan dẹ̀ ni wọ́n lè jẹ́ bí aláfẹ̀yìntì àti òpómúléró nígbà tí
ayọ̀ yìí bá dé. Olúwa sọ fún mi pé in tó fi hàn mí yìí o, ìkíyèsára ni fún gbogbo ọmọ Yorùbá o. Pé ìkíyèsára àti ìkìlọ̀ ni fún gbogbo wa pé kí ló dé tí a ti tú ọ̀já wa tá a ti tú sílẹ̀? Kí ló dé tí a múra bíi ti tẹ́lẹ̀ mọ́? Kí ló dé tó jẹ́ wípé ìfẹ́ yẹn ó ti ń lọlẹ̀ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀? Bí ìgbà tá a sọ pé ara ti tù wá. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ohun tí mo rí ni pé kí wọ́n má gba ẹ̀mí òkùnkùn láàyè nínú ọkàn wọn. Kí iṣẹ́ tí Olúwa tó fẹ́ bá wa ṣe tó dẹ̀ ti ń ṣe parí kó lè bá jẹ́ àṣeyọrí fún wa tí àwa náà máa yọ ayọ̀ ńlá. Nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ yìí, òun náà la tún ti rán mi sí kábíyèsí o. Ọba wa Aláàfin Ọ̀yọ́, Ọba Abímbọ́lá Ọ̀wọ́adé, ikú bàbá yèyè. Mo ti sọ eléyìí kó tó di pé wọ́n múra àti fi wọ́n láti fi wọ́n jẹ ọba. Ṣùgbọ́n Olúwa tún wá ní kí n tún ṣe ìránnilétí láti sọ fún wọn pé ọba tẹ́ ẹ jẹ kìí ṣe ọba ṣáárí mi o. Bẹ́ẹ̀ni. Ó ní ìdí pàtàkì tí Olúwa ṣe gbé yín débẹ̀ o. Ẹ rí i pé onírúurú ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́. Bẹ́ẹ̀ni. Láwọn agboolé tí ọba ń kàn àti ibi tán ti ń jọba. Tó wá jẹ́ pé ẹ̀yin ni Olúwa yàn. Olúwa ò dédé yàn yín o. Iṣẹ́ tó lágbára fún ìtúsílẹ̀ ìran ọmọ Yorùbá lolúwa ṣe rán yín láti wá di ọba wa. Torí Olúwa mọ̀ọ́mọ̀ pèsè yín sílẹ̀ ni. Àṣírí tí Olúwa fi hàn mí rèé o. Torí nígbà tá a múra lẹ̀pẹ́ fẹ́ di ọba, wọ́n fẹ́ dé yín ládé, ẹ fẹ́ wọnú kòsó nǹkan kan, ọ̀pọ̀lọpọ̀ lè máa wò pé àti ìmọ̀bi tọ́rọ̀ sì lè já sí. Ṣùgbọ́n nígbà tẹ́ ẹ ti wá di ọba bá tí ò sí ẹnì kankan tó lè yẹ̀ yín lọ́wọ́ wò yìí, kẹ́ ẹ wá gbọ́ ohun tí Olúwa ń sọ, kẹ́ ẹ sì ṣe ìfẹ́ Ọlọ́run gangan, kí n tí Ọlọ́run torí ẹ̀ yàn yín sí ipò yìí kó lè bá a di mímúṣẹ. Ìdí nìyẹn tó jẹ́ pé Olúwa rán yín láti wá gba ọmọ Yorùbá ní o. Kábíyèsí ọba Ọ̀wọ́adé. Ẹ rí i pé ìwọlé yín ó jẹ́ ìwọlé ayọ̀. Ìjókòó tí orí ìtẹ́ yín ó jẹ́ ìjókòó ìtẹ́ ìrọ̀rùn. Bẹ́ẹ̀ni. Torí pé bí ìrìn àjò náà ṣe lọ, Ọlọ́run tó lo àwa ìránṣẹ́ àti gbàdúrà síwájú. Àgbákọsílẹ̀ pé ẹnìkan kú. Àgbákọsílẹ̀ pé àwọn nǹkan burúkú ló ṣàṣẹlẹ̀ àbí tó lè fẹ́ tàbùkù àga tẹ́ ẹ jókòó lé. Bẹ́ẹ̀ni. Ìdí nìyẹn tẹ́ fi wá mọ̀ pé Olúwa tó ní ká sọ fún yín pé òun lòun yàn yín, Olúwa náà wà pẹ̀lú yín. Bẹ́ẹ̀ni. Olúwa tó ní ká sọ pé òun lòun yàn yín, Olúwa náà ṣe tán tó ń tì yín lẹ́yìn tí ò sì ní padà lẹ́yìn yín. Ṣùgbọ́n iṣẹ́ tá a rán yín ẹ bá wa jẹ. Iṣẹ́ tó Olúwa rán yín ẹ jẹ láti gbà wá, torí pé ìnira pọ̀ fọmọ Yorùbá. Kí kábíyèsí tún máa gbọ́. Ẹ bá mi pín fọ́nrán yìí. Ẹ bá mi pín, ẹjọ́ ó dé ọ̀dọ̀ kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́. Ààwẹ̀ tèmi náà déédéé gbà yìí, Olúwa ló rán mi. Ipò tólúwa fi àwọn náà sí, Olúwa ló rán wọn. Ìdí nìyẹn tó fi dàbí pé wọ́n ní ìran tí ò bá sí wòlíì, irú ìran bẹ́ẹ̀ máa ń ṣègbé. Àti wàá rán wòlíì sí kábíyèsí. Ṣùgbọ́n kí kábíyèsí tún wá máa múra sílẹ̀ o. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjì máa jà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́fẹ́ máa jà. Mo sọ náà kọjá nínú àwọn ètò tí mo ṣe kọjá. Wípé mo rí pé ìfàǹfà máa dìde láàrin àwọn ọba, kábíyèsí àtàwọn kan. Bẹ́ẹ̀ni. Kẹ́ má bàa tún gbàgbé. So àwọn ìjì kan náà tún máa dìde
torí pé tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ rí i pé gbogbo àwọn tó ń tẹ̀lé yín ti ń sọ yí pé ẹ̀yin ni olórí gbogbo ọba nílẹ̀ Yorùbá. ìyẹn á tún dájà á lẹ̀ níbi kan. nígbà tí mo sọ ẹnìkan béèrè pé bó mo ṣe mọ̀ ẹ̀yin lè fẹ́ dálẹ̀ wòlíì bá ti ríran kó sọ kó bá ká lè dènà rẹ̀ ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń gbọ́ ìran tẹ́ ẹ máa bu ẹni tó sọ̀rọ̀ ẹ ṣe ń tó tọ́ tẹ́ ẹ bá gbọ́ àdúrà pé kájọ fọwọ́sowọ́pọ̀ gbàdúrà lé lórí ní ìran tá a sọ wà fún mi ìlérí ìran pé kí nǹkan bàjẹ́ sí kó dùn mọ́ mi nú pé kí nǹkan náà bàjẹ́ ihun tí mo rí fún ni pé bó láti ṣàkìtìyàn bó láti gbìyànjú bó láti gbàdúrà tí ó fi yanjú ìdí nìyẹn tèmi náà bá lè fira mi sínú àwẹ̀ ìwọ náà lè dán wò láì jẹ epo láì jẹ ata láì jẹ iyọ̀ fún 40 ọjọ́ dán wò kó wá wo bó ṣe rí kábíyèsí olúwa ló rán yín àwọn nǹkan tá a rán mi sí yín nìyẹn kí ilẹ̀ Yorùbá kó lè gba òmìnira ìdí nìyẹn mo máa ń sọ pé olúwa pè mí ó sì rán mi fún ìtúsílẹ̀ àti ọ̀nà àbáyọ gbogbo àwọn ènìyàn tán wà nínú ìṣòro kan tàbí kejì tàbí nínú ìdè kan sí kejì ní ìmọ̀rú ìtẹ́yìn náà ńlá kọjá tẹ́ ti gbàdúrà tẹ́ ti gbàwẹ̀ tí yín tẹ́ rò pé síbẹ̀ náà ó rí bákan ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè àṣà àtagbára ìtúsílẹ̀ tí ò bá máa ṣẹlẹ̀ ní èmi náà ní ìdánilójú láti fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá gbá àyà mi ní ìdánilójú láti sọ síta mo sọ fún ẹnìkan nígbà tá a jọ ń sọ̀rọ̀ tó ní ohun tí ẹ̀rù pàdúrà ń gbà mọ́ ẹni wá bi mí léèrè pé ṣáàdúrà ò gbà mọ́ ni mo ní kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀ torí èmi ò rápẹrẹ pàdúrà ò gbà mọ́ àpẹẹrẹ gbígbàdúrà lèmi máa ń rí ìdí ni tèmi náà ṣe máa ń fi gbogbo ara mi tó dẹ̀ ó máa ń dùn mí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wòlíì tá a rán sí wọn gangan wọ́n ti kà kún wòlíì tí ó jẹ́ wòlíì tí ó dáa òun la sì rán sí wọn ẹlòmíì gan ogun tẹlòmíì ń jà lọ́wọ́lọ́wọ́ ni pé ẹni tó lọ́run fẹ́ràn nínú àwọn wòlíì ó ti tàbùkù náà bíbélì sì sọ nínú ìwé àìsáyà 50 ó ní wípé kí ẹnikẹ́ni má ṣe fi ọwọ́ kan ẹni àmì òróró ta ni wọ́n wá mọ̀ tó jẹ́ ti àmì òróró Ọlọ́run gangan lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ oníṣẹ́ ibi àlè gbogbo ayé wà nínú fámílì ẹnìkọ̀ọ̀kan náà ó wà nínú ìdílé kankan ó wà lórílẹ̀-èdè kankan a lè sọ pé kò sí yẹn ṣùgbọ́n má torí pé àwọn kan ò dáa kó wá rò pé gbogbo èèyàn ni ò dáa Olúwa pè mí ó dẹ̀ rán mi sí fún ìtúsílẹ̀ àti ọ̀nà àbáyọ yín kìkì pé kẹ́ ẹ ní ìgbàgbọ́ kẹ́ ẹ lè jájọ gbàdúrà mo sọ fẹ́ nìyẹn mo ní ọ̀pọ̀lọpọ̀ testimony tí Ọlọ́run ń lo àwa fún níbí tí n bá sẹ̀ǹdì ẹ̀ sí ẹ inú ó máa run ẹ torí pé wàá máa wò pé kí ló dé títí ò fi tí wàá ṣẹlẹ̀ ìdí rèé tolúwa ṣe wá rán mi sọ ẹ jẹ́ àjọ gbàdúrà papọ̀ ẹ jẹ́ àjọ bá wá ojú Olúwa ká dẹ̀ mọ̀ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi wá pè mí fún àdúrà náà ní 070 25 47 5427 lẹ́ẹ̀kan sí 070 25 47 5427 ẹ má dẹ̀ jẹ́ ká gbàgbé ọjọ́ mẹ́ta tí ó máa parí ààwẹ̀ 40 ọjọ́ yẹn ọjọ́ mẹ́ta yẹn máa jẹ́ 26 27 and 28 torí pé 28 gangan òun ni ààwẹ̀ àtàdúrà yẹn máa parí tó dẹ̀ jẹ́ ọjọ́ tí màá fi ṣe ìyìn ńlá fún Ọlọ́run tí ó fún mi ní agbára àtokun àtorí ọ̀fẹ́ àwọn kan gan fẹ́ gbà wọ́n padà sọ fún mi wípé dádì agbára wọn ò gbé mọ́ so Ọlọ́run tó wá fẹ́ mi ní orí ọ̀fẹ́ láti gba ààwẹ̀ yẹn ní àgbáyọrí ìránṣẹ́ Ọlọ́run obìnrin Ìṣẹ́wẹ́lẹ́ Jésù ló máa kọrin fún wa ní 28 ṣùgbọ́n a gbàdúrà tó lágbára láti on the 26 and 27 a gbàdúrà tó lágbára tí ẹ̀yin náà bá lórí ọ̀fẹ́ fún ọjọ́ yẹn ẹ lè darapọ̀ mọ́ wa láti pé kájọ gba àdúrà fún irú ọjọ́ bẹ́ẹ̀ mo dẹ̀ gbàdúrà pé lórúkọ Jésù ẹ rí àánú gbà ẹ rí ọwọ́ Ọlọ́run bákan náà òróró àdúà ó sì kù bí ẹyọ kékeré díẹ̀ òróró àdúà ó sì kù ẹyọ kékeré díẹ̀ fún ẹ̀yin náà 40 ni ṣùgbọ́n mo ti kọ líìsì orúkọ àwọn tí wọ́n ti búùkù fún tiwọn onírúurú tẹ́ ẹ̀ ńlá kọjá
ẹ lè béèrè fún tiyín náà kó tó tán pátápátá. 40 ni àtijọ́ tí mo ti bẹ̀rẹ̀ ni mo ti ń ṣe sáàmù kọ̀ọ̀kan lórí wọn pẹ̀lú àkànṣe àdúà. Ẹ dẹ̀ rí ìyanu, ojú ò ní tì yín. Lẹ́ẹ̀kan sí nọ́mbà tẹ́ fi pè mí 070 25 47 5427. Yóò dára fún yín o, ayọ̀ ni fún yín lórúkọ Jésù. tó àmì àṣẹ Ìdùmarè. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá wa Prophet Taiwo Soloye yìí. Àwẹ̀ 40 ọjọ́ ó ti ń fẹnu bọpo díẹ̀díẹ̀. Èyí ló mú kí gbogbo èèyàn tó bá kù èèyàn náà lè kópa. Wọ́n ní ọjọ́ mẹ́ta tó kẹ́yìn 26, 27, 28 ọjọ́ àkànṣe àdúrà lórí òkè ni àti ìyìn lógo. Ọjọ́ 28 gangan ni gbogbo ẹ̀ wọn ó ṣe ayẹyẹ tí màá sọ̀kalẹ̀. Wọ́n sọ̀kalẹ̀ pátápátá, ìyẹn náà pè ní ọjọ́ ìsọ̀kalẹ̀. Bó bá ṣe ń lọ àwọ̀ túbọ̀ máa jẹ́ kẹ́ ẹ máa gbọ́ sí títí ìgbà míì tá a tún pàdé. Ẹ ṣé o, ó dàbọ̀.